Oògùn fún gbogbo obìnrin tó ń wojú Ọlọ́run fún ọmọ láti lóyún ní kíákíá. Bá mi gẹ́ẹ̀tì cinnamon stick, bá mi gẹ́ẹ̀tì kànáfùrù, wàá wá lọ̀ ọ́ pẹ̀lú ìkó òdìdẹrẹ́ méje. Cinnamon stick, kànáfùrù, ìkó òdìdẹrẹ́ méje, wàá lọ̀ wàá sọ di powder, wàá dà sínú kẹ̀kan òun leléyìí. Wàá dà sínú kẹ̀kan bí eléyìí. Tó bá ti parí period ọjọ́ kejì àbọ́jọ́ kẹta, wàá bu teaspoon nínú ẹ̀ sínú cup. Wàá wá ẹyin adìyẹ ìbílẹ̀ tó mọ́ dáadáa, wàá fọ, wàá dà sí. Wàá wá pòpọ̀, wàá wá àgbọn, wàá gba omi àgbọn yẹn sínú pot. Wàá sè é díẹ̀, wàá wá dà lé lórí, wàá pòpọ̀, wàá kó jẹ lálẹ́. Wàá ṣe bẹ́ẹ̀ ojoojúmọ́, wàá máa ṣe bẹ́ẹ̀ fún ọjọ́ méje. Wàá dẹ̀ máa súnmọ́ ọkọ ẹ̀ lálálẹ́, ẹ máa súnmọ́ra yín. Farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílẹ̀ síwájú kó tó ṣiṣẹ́ àbúrò iṣẹ́ ìtọ́ nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní. Account number ní fáwọn ọmọ aláìní 2044237680. Account number fáwọn aláìní 2044237680. First Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Fún èké nínú ìpèníjà both natural and spiritual problem, ẹ contact wa fún lórí +234. Ẹ contact wa lórí +234 810 913 1425. Ẹ WhatsApp wa àbí kẹ́ pè wá direct lórí +234 810 913 1425. A wà ní Ìbẹ̀jú Lẹ́kì. Ìwọ tó bá dẹ̀ rí pé kéèsì ẹ ti gbẹnu tán, o ò rí píríọ̀dù ẹ mọ́ àbí nǹkan 2 sí 3 ó ti ń dà ẹ́ láàmú lágọ̀ọ́ ara, o ò lè dá treat lẹ́yẹyọ torí tó bá ṣe ń pàkan nìkan ó máa rú. Contact wa kó wá gba full package product tó máa lò. Bẹ́ẹ̀ ni olówó ayénú, olẹ́sẹ̀ ayénú, wàá finú ṣoyún, wàá fẹ́yìn gbọ́mọpọ̀n. Ọlọ́run ọba ló ń control ayé. Àwọn ò ní fìtọ̀ fọ̀gbẹ́ o. A wà ní Ìbẹ̀jú Lẹ́kì, Lagos. Àdúrà wa gbà. Fi fídíò yìí ránṣẹ́ káwọn èèyàn jẹ àǹfààní ẹ̀. Ó wà very effective. Ẹ lọ gbìyànjú kẹ́ ṣiṣẹ́ yìí. Ó wà confirmed. Bí sínú láì tààlà Ọlọ́run ọba lọ́ba tó confirm bet. Àwọn èèyàn lò wọ́n dúpẹ́ fọ́lọ́run ọba la fi ní ká fi ṣe ìdánilẹ́kọ̀ọ́. Má dẹ̀ dọwọ́ bò. Ṣé ẹ̀ fáwọn èèyàn kan jẹ àǹfààní ẹ̀. Dẹ̀fìn nǹkan tó bá lágbára sákàǹtì àwọn ọmọ aláìní. Ó ṣe kókó. Má sàlámù wa ilà lè kọ́ yìí. Inna li izzata lillahi. Inna li izzata lillahi jami'a. Gbogbo agbára Ọlọ́run ọba ló ní.